A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Olùbàdàn tuntun Ọba Rashidi Ládọjà yóò gba adé gẹ́gẹ́ bí Olùbàdàn kẹrìnlélógójì ilẹ̀ Ìbàdàn níbi ayẹyẹ tí wọ́n fi sí ọjọ́ Ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025, ọjọ́ kejì tí ó bá pé ẹni ọdún kọkànlélọ́gọ́rin 81. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti bu ọwọ́ lu ìyànsípò Ládọjà. Akọ̀ròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn aṣojú láti ìpínlẹ̀ ní ìpàdé pẹ̀lú Ládọjà àti àwọn ìgbìmọ̀ afọbajẹ yòókù ní ilé Ládọjà ní Bódìjà lónìí Ọjọ́rú. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Ládọjà Olóyè Adéọlá Olóko náà fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní Ọba Ládọjà yóò gba adé ní ìparí oṣù kẹsàn-án ní gbọ̀ngàn àdáyébá Màpó ní ìlú Ìbàdàn. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ìṣẹ́gun ni Ládọjà ní ìpàdé ìdákọ́ńkọ́ fún wákàtí méjì pẹ̀lú àwọn afọbajẹ. Èyí ni ìpàdé àkọ́kọ́ lẹ́yìn ìpapòdà ọba àná Ọba Owólabí Ọlákùlẹ́hìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti darí ikọ̀ aṣojú lọ ìpínlẹ̀ Kogi láti lọ bá gómìnà Ahmed Ododo kẹ́dùn lórí ìpapòdà bàbá rẹ̀ Ahmed Momo Sani Ododo. Bí wọ́n ti dé ibẹ̀ ni igbákejì gómìnà Joy Salufu súré lọ gba àlejò Shettima pẹ̀lú àwọn alágbára tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn ní Ọbájánà Airstrip. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, igbákejì ààrẹ ṣe àpèjúwe olóògbé Alhaji Ahmed Momo ní ẹni tí ìgbàgbọ́ rẹ̀ wálẹ̀ jìn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí ó fi ìgbé ayé rẹ̀ jìn fún iṣẹ́ Ọlọ́run àti ọmọ ènìyàn. Èyí sì ṣe àpẹẹrẹ nínú ìwà ọmọ rẹ̀ gómìnà Ahmed Usman Ododo. Gómìnà Ododo náà fèsì bí ó ti fi ìmoore rẹ̀ hàn fún igbákejì ààrẹ lórí bí ó ti tìkálára rẹ̀ wá ṣe àbẹ̀wò sí i pẹ̀lú bí ọwọ́ rẹ̀ ṣe kún tó. Ó ní èyí kì í ṣe àpẹẹrẹ fún ìṣọ̀kan fún ẹbí rẹ̀ nìkan, ṣùgbọ́n fún àfojúsùn tí igbákejì ààrẹ ní fún ojú àánú àti ìrẹ́pọ̀. Lára àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn láti rí gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Anambra ti júwe ilé fún òṣìṣẹ́ aláàbò 8 láti Agunechemba Security Outfit lórí bí wọ́n ṣe fi ìyà jẹ ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ Omidan Jennifer Elobo tí wọ́n tún já sí ìhòòhò ní gbangba. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Chukwuma Soludo lórí ààbò ará ìlú Ken Emeakaye ni ó ṣe àfihàn yìí lónìí ní ìlú Awka. Emeakaye ní ìjọba tètè gbé ìgbésẹ̀ lẹ́yìn tí wọ́n gba ẹ̀sùn lórí ìṣẹ̀lẹ̀ yìí, bí ó ti fi kún wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí ni wọ́n máa yọ̀ǹda fún ọlọ́pàá láti fi ojú wọn ba ilé ẹjọ́. Gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ṣe ṣàlàyé, ọjọ́ Ìṣẹ́gun ni àwọn ẹ̀ṣọ́ tí wọ́n júwe ilé fún wọ̀nyí lé afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n fi ṣe ìkọlù sí ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀. Ìgbésẹ̀ tí ó ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí ó yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n gbé lé wọn lọ́wọ́ tí kò sì ṣe ìtẹ́wọ́gbà rárá, utterly condemnable. Ó ní ìṣèjọba Soludo kò ní fi ààyè gba ìwàkiwà tí kò pójú iṣẹ́, ìfìyàjẹni, ìtàbùkù tàbí àṣìlò agbára láti ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ẹnikẹ́ni tí ọwọ́ bá tó wípé ó ń wu irúfẹ́ ìwà báyìí yóò pàdánù iṣẹ́ rẹ̀ kí ó tó fi ojú winá òfin ìjọba. Aṣojú gómìnà tẹ̀síwájú wípé pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ ẹbí àwọn wọ̀nyí àti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ àjọ NYSC láti yanjú ọ̀rọ̀ nítùbínùbí, ìjọba kọ̀ bí wọ́n ti ní wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí rẹ̀ dọ́ba kí èyí lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn. Emeakaye fi kún wípé ìjọba ti yanjú owó ilé ìwòsàn, san owó ohun ìní rẹ̀ tí wọ́n bàjẹ́ títí kan laptop àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bákan náà ni wọ́n tún tọrọ àforíjì lọ́wọ́ mọ̀lẹ́bí rẹ̀, àjọ NYSC àti gbogbo ará ìlú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí yóò mú àjọ Agunechemba ṣe àtúnṣe kí ará ìlú lè túbọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìpòrúurú ọkàn bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Katsina bí àwọn ọ̀dọ́ àti olùgbé tínú ń bí ní Ungwa Town, ìlú tí ó wà láàrin Malumfashi àti Bukkure ṣe gba ojú pópó láti ṣe ìfẹ̀hónúhàn lẹ́yìn ìṣekúpa olùjọ́sìn 13 láti ọ̀dọ̀ àwọn afurasí adàlúrú. Lógúnlọ́gọ̀ ni àwọn olùfẹ̀hónúhàn dí ojúnà gbogboògbò tí ó já Kano sí Funtua sí Gusau àti Sokoto, tí ó wá fa ìjákulẹ̀ fún àwọn awakọ̀ látàrí súnkẹrẹ-fàkẹrẹ tí ìfẹ̀hónúhàn yìí dá sílẹ̀. Ìfẹ̀hónúhàn yìí tàn ká dé ìlú Malumfashi tí ó mú ojúnà dí gágá, tí ó mú ọ̀pọ̀ arìnrìn-àjò wọ́gi lé ìrìn-àjò wọn. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ní ìṣẹ̀lẹ̀ aburú yìí wáyé lówùúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Ìṣẹ́gun bí àwọn adàlúrú ṣe ya wọ Ungwa níbi wọ́n ti ń gbàdúrà lọ́wọ́. Gẹ́gẹ́ bí olùgbé kan, Abubakar, tí orí kó yọ ṣe ṣàlàyé, ó ní àwọn adàlúrú yìí ṣínà ìbọn bolẹ̀ fún àwọn tí wọ́n ń jọ́sìn lọ́wọ́ nínú mọ́ṣáláṣí láì jẹ́ wípé wọ́n ṣẹ̀ wọ́n tì tẹ́lẹ̀. Ìṣekúpa yìí ló bí àwọn olùgbé nínú, tí wọ́n fi dí ojúnà márosẹ̀ pẹ̀lú igi, òkúta àti sunsun táyà ọkọ̀, tí wọ́n ń béèrè kí ìjọba bá wọn pèsè ààbò fún ìlú wọn ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórin tàkasúfèé ilẹ̀ Nàìjíríà Azeez Fashola, tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley, ti rọ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kí wọ́n jára mọ́ ìwádìí wọn lórí ikú ọmọọṣẹ́ rẹ̀ àná, olórin Ìléríolúwa Ọládìméjì Alọ́ba, tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad, níbi ó ti ń ṣàlàyé tẹnu rẹ̀ lórí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí ikú Mohbad. Nínú àfihàn fídíò ni Naira Marley ti pè fún ìpè yìí. Naira Marley tẹnumọ́ wípé òun kò lọ́wọ́ nínú ikú Mohbad, bí ó ti rọ ọlọ́pàá kí wọ́n tó wá fi ọwọ́ ṣìkún òfin mú un lẹ́ẹ̀kan sí i, pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ bíi Samson Balogun aka Sam Larry àti gbogbo àwọn tí wọ́n jọ fi ẹ̀sùn ikú Mohbad kàn. Ó ní kí wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún òṣìṣẹ́ ọlọ́pàá tí ó ṣeé fẹ̀mí tẹ̀. Naira Marley ní òun padà wá sí Nàìjíríà láti ríbi ṣe ìrànlọ́wọ́ fún ọlọ́pàá nítorí ìka àbùkù tí wọ́n nà sí i, kí wọ́n lè mọ̀ wípé òun kò ní nǹkan ṣe pẹ̀lú ikú rẹ̀, kí wọ́n sì lè rí i dájú wípé Mohbad gba ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.